Yejide apá kejì gbogbo ẹ̀yin olólùfẹ́ fíìmù aládùn fíìmù olóyin ẹ wò àtúntúndé ní ti tòní ò Yejide lórúkọ rẹ̀ ṣùgbọ́n ṣé fíìmù yìí gbé yín débẹ̀ àbí kò gbé yín débẹ̀ òṣèré wo ni ẹ nífẹ̀ẹ́ sí ẹ jẹ́ kí a mọ̀ ní comment section èmi ní tèmi o mo nífẹ̀ẹ́ Anike àní ẹ jẹ́ kí a mọ̀ títẹ̀ yín ní comment section Yejide sọnù ní o ṣùgbọ́n ìgbà tó máa fi padà wálé Yejide kọ́ ló padà wálé o ìrìn ló padà wálé ṣùgbọ́n Anike àní fẹ́ rí ọmọ rẹ̀ kò wá mọ̀ nǹkan tó yẹ kó ṣe ó ní òun máa gbà láti máa bá irin náà gbé ibi tí àbúrò Anike àní tó tún sọ wípé Yejide kọ́ leléyìí o ẹ̀dá mi leléyìí o bí Anike àní ṣe gbọ́ ó lé àbúrò rẹ̀ kúrò jáde nínú ilé àti wípé Yejide ó tútù poison ìyá àgbà tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí ẹ tẹ subscribe button kẹ́sì dágo tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ká bá lè send notification sí nígbà tá a bá drop new video sórí channel wa.